Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Ó tẹ̀lé kí wá sọ ẹni tá a mú wá ẹni tó lọ́hùn ti yàn ní kábíyèsí ẹ̀rẹ̀ ti ṣàdúrà fún ṣẹ́rí kò bẹ̀rẹ̀ kó máa ṣe òṣèlú. Àwa la jókòó nígbà kan bẹ́ẹ̀ àbúrò wa yẹn ẹ lọ bá ẹ jẹ́ ká tàn ká mú wọ agbo òṣèlú. Nǹkan tí mo tún fẹ́ tọ́ka sí ni pé ohun tọ́lọ́run ti ṣe gbogbo àwa Yorùbá ni a dìde nígbà kan pé MKO Abiola ó gbọ́dọ̀ ṣe president Nàìjíríà. Láìpẹ́ ìtẹ́ báwo wọ́n gbé fọ́tò kan sínú ìròyìn wọn gbogbo ìròyìn púpọ̀ ló tẹ fọ́tò yẹn. Abacha àti Abiola ó wà bẹ́ẹ̀. Ẹ̀ẹ́rí adúláyé ló wọ ṣẹ́ẹ̀tì àti trọ́sà ó wà lẹ́yìn MKO Abiola. Ọlọ́run fi hàn wá tó máa gba ipò yẹn. Kí ni nǹkan yẹn ti wáyé? Abiola pè wá abẹ́ sínú ilé ẹ̀ gbogbo wa wà bẹ́ẹ̀. Ó bá wa sọ̀rọ̀ nǹkan tó sọ pẹ̀lú àwọn sójà. Ó tẹ̀lé òun náà ti lọ fún Abacha ní àbọ̀. Ẹnìkan wá ní kó dá ní òun nìkan lọ. Ó yẹ ká yan ẹnìkan kó tẹ̀lé. Nígbà tí àwọn èèyàn máa dárúkọ wọ́n dárúkọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Níjọ́ náà lọ́rùn bóyá a máa rán nínú ẹgbẹ́ sọ́yọ̀. Ó tọ́jú Abiola wákàtí méjì wọ́n ti rẹ́dì. Ó fòògùn mi pé bàbá yóò máa ti rẹ́dì mo ní ṣàjọpọ̀. Bàtọ́ dágbó kan olóhùn máa lọ́lé lọ sùn mo ní kò burú. Tó bá lọ́lé tó bá máa lọ á tún pè ẹ́. Nígbà tó ti wáyà bí aago mẹ́ta MKO Abiola pé ó tún gbéra ó tún lọ bá MKO Abiola. Tó wọ́n ní ẹni tó bá ṣe òun ló ń jẹ. Tó kábíyèsí ẹni tó ń ṣe tí gbogbo oyin tí wọ́n ti sọ kábíyèsí ẹ jẹ́ kí n dúró níbẹ̀ yẹn. Àmàlí yìí bá ẹ ṣe pẹ́pẹ́ ọmọ bàbá wa ní pẹ́pẹ́ lọ́mọ òun ṣèlérí láhàúlà àwọn àpò ọ̀tá ìlà àbúrò àwọn. Aṣíwájú Bọ́lá Tinubu shugaban Yarba a gaba daya. Oshigongo Omo Yoba. Tinubu a yamma a sallama jagoran Yarba hawa daya. Oshigongo Omo Yoba. Ahmad Bola ya yi kokari lokacinsa da tarin dukiya. Oshigongo Omo Yoba. Lagos Ogun Ondo Oyo. Ocin Ekiti duk gaba daya. Oshigongo Omo Yoba. Yemi Oshibando na ciki yana kishin mai gaskiya. Oshigongo Omo Yoba. Galaya Muhammad na ciki mai baki bashi da wariya. Oshigongo Omo Yoba. Ebi kulle Amosu na ciki kayo da Bayomi na ciki. Oshigongo Omo Yoba. Ambode shi ma yana ciki Isiyaka aji modiyaka. Fasho na kayo kokari garkuwan Tinubu baka faɗi ba. Oshigongo Omo Yoba. Gwamnan Lagos man gaida kai a yakin nan kai gaban. Oshigongo Omo Yoba. Ga Abdurrahman gwamnan Oshun Haribi Sola ban bar shi ba. Oshigongo Omo Yoba. Kun taimaki 'yan Najeriya. Allahumma ba minu je. Allahumma ba minu je. Mama jan ba musiba bade. Allahumma ba minu je. Ọlọ́run ti ṣèyí mo dúpẹ́. Ọlọ́run ti ṣèyí mo dúpẹ́. Ìwọ Ọlọ́run ló máa ìwọ. Ọlọ́run ti ṣèyí mo dúpẹ́. Ọlọ́run kù tì mí nínú. Ọlọ́run kù tì mí nínú. Alíkì ọmọ ìjọ́ni ìjìgbẹ́. Ọlọ́run kù tì mí nínú. Jama'a barkanmu da arziki. Bana dai PDP ta tafi. Buhari ya nemi ku godiya. Shugaban jama'ar Najeriya. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face
Facetv was Swoby.